àkè gbogbo àwọn olóríire ẹ̀dá ọlọ́run ní kí ó ní ṣe ẹnìkankan wa ní olórí ibú a sì ní rí wàhálà ní rí dààmú gbogbo wa náà là ń kíra wa pàápàá a kú ọlá jímọ̀ òní torí jímọ̀ olóyin jímọ̀ àlùbáríkà ní jímọ̀ òní kò ní jẹ́ jímọ̀ ìbànújẹ́ fẹ́nìkankan wa bó tiẹ̀ jẹ́ pé oníkálukú a ti máa múra jímọ̀ báyìí ẹlòmíì yóò máa wí pé jímọ̀ tó ní ibo ní kóhun ti kí ṣé Ògbómọ̀ṣọ́ ni ṣé kinní kan ni kò síbi tí a ti lè lọ kí jímọ̀ torí jímọ̀ àlùbáríkà ní jímọ̀ tó ní ọlọ́run kó jọ kó má jẹ́ kí aríláburú mo kí gbogbo àwọn tí àjọ ń ṣètò tàjọ fẹ́ ṣètò láàárọ̀ yìí kó tó di pé a lọ sí jímọ̀ kí ni ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí gan lórí pé àdìsí ànábì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí bàbá wa mọ́mọ́ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tola àti Yunus Ayílára tí wọ́n ṣe fún wa ní ọ̀sẹ̀ tó kọjá yìí bó tiẹ̀ jẹ́ pé gbogbo àwọn èèyàn ọ̀hún náà ni wọ́n ń gbà bí ẹni gbàgbé àlùwàlá ní mọ́sálásí gẹ́gẹ́ bí bàbá wa mọ́mọ́ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ti máa ń wí a ní bí ẹni gbàgbé àlùwàlá ní mọ́sálásí rí mo wo àwọn tí ó ń ṣẹlẹ̀ látijọ́ Friday tó kọjá wá di Friday tòní ó wá ń jẹun tí ó wá jẹun tó ń yani lẹ́nu púpọ̀ pàápàá lórí pé kán pa èèyàn kán má pa èèyàn nínú Islam ṣe rí ọ̀rọ̀ àdìsí yẹn àdìsí tó sọ̀hẹ́rì ni eléyìí tí ń já sí pé torí ẹ̀ náà ni bàbá wa mọ́mọ́ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ṣe gbé àdìsí yẹn wọ́n gbé jáde fún wa àmọ́ lóòtítọ́ àti lódodo tá a bá ní ká sọ lillahi wa rasuli lásìkò tá a wà yìí wá sí ẹ pààyàn kò wúlò rárá a gbọ́dọ̀ ṣe àmọ́ tó ti bẹ́ẹ̀ náà ìmọ̀ọ́mù ò sọ wípé kẹ́ ẹ lọ pààyàn ìmọ̀ọ́mù ò sọ bẹ́ẹ̀ ihun tí ìmọ̀ọ́mù ń sọ ni wípé téèyàn bá jẹ́ olórí káwárí èèyàn kan tó wá tún dìde tó wá ní òun ni olórí kan ó ní òfin ṣẹ̀ríà nírú olórí bẹ́ẹ̀ ká kóró ojú sí bó tiẹ̀ jẹ́ pé fákìtùlù ló wà ń bẹ̀ kán pa àmọ́ àwọn ẹlòmíì oníkálukú wọ́n ti jáde lóríṣiríṣi tí wọ́n ti address issue yẹn àmọ́ gbogbo yẹn ohun kó ló kàn nínú ọ̀rọ̀ Islam ṣe rí Islam ọlọ́wọ́n ọba balẹ̀kíọ́lá ó ti pé Islam tí ń já sí pé àwa tá a wá pera wa ní mùsùlùmí gan-an làwa tún dìtẹ̀ ara wa látún ṣọ̀tẹ̀ ara wa because tí ò bá sí ọ̀tẹ̀ mo kí bàbá wa asiskiu àbí kí ni wọ́n kọ yìí ẹ má bínú orúkọ yẹn o ọlọ́run níjẹ́ ó bàjẹ́ fún yín Ayọ̀délé Adéwọlé ọlọ́run níjẹ́ ó bàjẹ́ ṣé rí àwa mùsùlùmí ìtẹ̀mí rí nínú ọ̀rọ̀ wa ni wípé a nídìí láti pera wa àwa arówó náà ọlọ́run níjẹ́ ó bàjẹ́ fún yín a nídìí láti pera wa pé lágbájá kí ló rí nínú ọ̀rọ̀ yìí ká tó máa wá jáde ká tó máa wá attack personality wa because ìtẹ̀mí rí nínú ọ̀rọ̀ wa nínú Islam sì ni pé personality wa là á attack ok Imam àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n ṣe wáàsí ẹlòmíì ní wáàsí tó ṣe yẹn ṣó yẹ kó ṣe wú wáàsí bẹ́ẹ̀ kò tọ́ sí mọ́ọ̀mù rárá nígbà tí wọ́n wá tọ́ sí mọ́ọ̀mù ẹgbẹ́ àjọsọ ìwọ́ tọ́ sí mọ́ọ̀mù àbí kí ló wá dé tí wọ́n lù ẹ́ gẹ́gẹ́ bí ìmọ̀ọ̀mù ẹni tí irun ìmọ̀ọ̀mù bá wà lórí ẹ̀ òun ni wọ́n máa ń fún o gbogbo ẹ̀yin tẹ́ wá sọ pé ìmọ̀ọ̀mù yẹn kò tọ́ ní ìmọ̀ọ̀mù kò ṣe kíní kan nígbà tí wọ́n wá tọ́ mẹ́tọ́ ọ̀fẹ́ síwájú ńkọ́ wáàsí tó ṣe yẹn
gbogbo yín mo sọ nínú fídíò tí mo rìlíìsì lánàá, ẹ sọ gbogbo yín ẹ jáde síta. ṣé àdíìsì yẹn ṣé lóòótọ́ làdíìsì yẹn wà? mo tiẹ̀ jẹ́ pé bàbá Ajaja kan idiot Ajaja yẹn wọ́n ti ní ká má máa búyàn mọ́, but téèyàn bá rí bàbá yẹn náà tẹ́ bá ti rà láàmú ẹ̀ ti mọ̀ pé ẹni tí ò relevant inú ayé ni, ẹni tí wọ́n ń ṣe nǹkan ní odindi ìlú Ìlọrin tí wọ́n yìn fún àti ẹ̀rá tó ti tó ṣe halẹ̀ lórí social media tó, bó ṣe lóun lẹ́nu tó máa halẹ̀ tó máa kọ́ àwọn èèyàn jọ sí abẹ́ igi tán máa náà wọ́n ń ṣàṣàlátù rọ̀ wèrè kan. ẹ̀yìn rí kí wọ́n yìn fún àti ẹ̀ rárá síbi nígbà tí bàbá wa Imam ìlú Ìlọrin kú tí wọ́n ṣe fìdá wọn, bàbá wa Sheikh Faruk Oníkíjìpá Mufti Diag tòun ti bí idiot yẹn ṣe ń bú wọn tó, bàbá yìí ni ó tún coordinate ìjókòó yẹn. ibo lòun wà? nowhere to be found. ṣé irú ìyẹn ló máa wá bú mọ́mù Ògbómọ̀ṣọ́ tí gbogbo wa máa wá gbàgbé ẹni gbàgbé ọtí? ìmọ̀ọ́mù yẹn meanwhile ẹ tún wá ń tàbùkù bá ìlú onílùú pẹ̀lú pé kẹ́ máa sọ pé ìlú yẹn o àwọn èèmọ̀ wà ń bẹ̀, àwọn aráàlú yẹn ni wọ́n ń sà sí. ṣé àwọn aráàlú yẹn ni wọ́n sọ fún ẹ pé àwọn ń sà sí? àwọn nǹkan tó jẹ́ sí pé tí wọ́n bá sùn yín fún nílé defend kàn máa sọ jákujàku lórí social media, wá ní nǹkan míì ìgbà tó jẹ́ mọ́ anything. ṣé ẹni tó sọ wípé kùránì inú ramadana kọ́ ni wọ́n sọ kùránì kalẹ̀, irú yẹn ni ó máa wá sọ̀rọ̀ tá a máa gbàgbé ẹni gbàgbé ọtí? mo sì wá rọ̀wọ́ òpònú ẹgbẹ́ náà tí wọ́n ń ṣí ẹ̀. ẹni tó ní káfáhùn ọmọ tuntun kò sí nínú ìsìláàmù, irú yẹn ni ó máa wá sọ̀rọ̀ tá a máa gbà á gbọ́. Islam ẹ̀sìn àlàáfíà ni, kì í ṣe ẹ̀sìn tí ń pààyàn. ìmáàmù ò sì ní kẹ́ ẹ lọ pààyàn. ẹranko nínú ẹ̀dá tí Ọlọ́run ọba dá ni ẹ́ tọ́ alihamudulilayi pé o tiẹ̀ fi mí wí ẹranko èmi dúpẹ́ pé o fi mí wí ẹranko torí ẹranko ń ṣe ẹ̀mí ó ní ẹ̀mí lára, àmọ́ àwọn tó sọ̀rọ̀ yìí igi lásán ni wọ́n fi ẹ́ dáná láàsì ni wọ́n máa padà fi ẹ́ dáná ni. ó dá ní ìsìn ẹlòmíì á ní ọmọ àparò. ṣé o rí gbogbo wọn tí o bá sọ̀pọ́ọ̀tì mọ́mọ́ Àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ tó wá rí tí wọ́n kọ pé ọmọ àparò ni ẹ, má banújẹ́ lórí ẹ̀, torí pé àparò fún ara rẹ̀ wọ́n fi ẹ̀mí sí lára, ó ń ṣẹ̀mí. àwọn tí wọ́n ń pè ẹ́ láparò yẹn ni kó o wò yí pé àwọn tí wọ́n ń pè mí láparò yìí pẹ̀lú bí mo ti ń wò wọ́n yà lámọ̀ wọn yìí o wọn ọjọ́ ń tẹ̀mí wà lára ẹ̀. so bí igi tó fi ń dáná, bí òkúta tó máa fi to iná, òun ni irú wọn. so tó máa wá pè wá lọ́mọ àparò, inú èmi máa ń lò ní. o ò gbọ́ ni wọ́n ní àparò kò ga jù kó àfi tó bá gorí ebè, ó túmọ̀ sí pé àparò náà wà very important in this life. àbí wọ́n ti gbàgbé ni pé wọ́n máa ń sọ pé àparò kò ga jù kan àfi yìí tí ó bá gorí ebè. so tó máa wá pé irú àwa yìí lọ́mọ àparò torí bá ń tẹ̀lé mọ́mọ́ Àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́, wàláhì tàláhì oore lẹ ṣe fún wa o. so ìwọ tó máa wá pè lọ́mọ àparò bóyá nítorí o sọ̀pọ́ọ̀tì mọ́ má torí ẹ̀ bànújẹ́, wàláhì oore ni. ìmọ̀ọ́mọ̀ àparò Ògbómọ̀ṣọ́ tẹ́ ń pè láparò, wàláhì oore lẹ ṣe, torí pé ó wà nínú rẹ́kọ̀dù wípé a máa ń sábà sọ wípé àparò kò ga jù kọ́ àfi tó bá gun orí ebè. so àwa yìí náà tá a gorí ebè náà lẹ̀ ń rí gbogbo orú yín pátápátá àparò táwa ń tẹ̀ mọ́lẹ̀ lẹ́yìn. so ẹ má jẹ́ ká máa fi yẹn ká máa fi bínú. so kí ni tí mo wá sọ, bàbá yẹn fẹ́ distract attention mi ni, ó fẹ́ distract attention mi ni. a ní àdìsí tí mọ́ọ̀mù sọ yẹn, ìtẹ̀mí ń sọ fún wa sí àdìsí tí mọ́ọ̀mù sọ yẹn, ṣáàdìsí yẹn ṣó sọ him, ṣáàdìsí yẹn ṣó mọ̀dún, ṣáàdìsí yẹn ṣó dọ̀yìf, ìyẹn làwa fẹ́ kẹ́ ẹ sọ. gbogbo ìtẹ́ wa ń sọ pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ yẹn kì í kíní ọmọ àparò ní àmúgbó ní kíní kan nìyẹn, ṣé ìmáàmù ṣé wọ́n parọ́ má àdìsí yẹn ni? ṣé wọ́n parọ́ pé àdìsí yẹn ò sí ni? now gbogbo ìtẹ́ wa ń sọ̀rọ̀ yìí, idiot bàbá wèrè tí astagfirullah idiot tó ń sọ wípé ìmáàmù Ògbómọ̀ṣọ́ yẹn wípé àmúgbó ni
ọmọ àlè ni wọ́n sàsí ni ẹ wá bí léèrè ìbò ló ti rí àdíìsì wo ló sọ wípé ká má fáwọn ọmọ òkókó àdíìsì wo ló sọ kó jáde kó wá sọ fún wa irọ́ ni ó máa pa ẹ wá bí léèrè àdíìsì wo ló sọ fún wa wípé inú ayálùkù ramadana kò sọ̀kalẹ̀ nígbà kùránì ò sọ̀kalẹ̀ nígbà ramadan ẹ sọ fún àáfàá yẹn o tó lóun mọ ní mímọ́ ṣé rí ibi tí làákàyè wọn kú sí rèé tọ́wọ́n bá mú ọ̀rọ̀ kan wá wọ́n á sọ wípé ìmọ̀ wa ò tó ni àmọ́ táwa bá wá tí ìmọ̀ọ́mù àbẹ́ni bọ́dì tí ò sí ní sáìdì wọn tó bá sọ̀rọ̀ kan á ní ìyẹn ò ní làákàyè rárá kò mọ nǹkan kan rárá àmọ́ tẹ́yìn bá ti sọ̀rọ̀ ìmọ̀ ẹni tó bá ti sọ̀pọ́ọ̀tì yẹn ẹni tó bá ti takò yín kò ní mọ̀ ní lọ́dọ̀ ti yín ìmọ̀ wo lẹ̀ ń gbé kiri gan ìmọ̀ wo lẹ̀ ń gbé kiri táwọn èèyàn ò ṣàǹfààní mẹ́ ṣé ìmọ̀lẹ̀ ń gbé kiri tó jẹ́ sí pé èébú lásán sàsùn èébú kò sẹ́kọ̀ọ́ kankan mẹ́ lẹ́kọ̀ọ́ tẹ̀ ń kọ́ ọ̀yàn ju èébú lọ ó dà nígbà tẹ́ fẹ́ address issue ìmáàmù tí ń bú ìmáàmù tí ń bọ́ báàlú ẹ̀ ìmáàmù tí ń ṣe you guys should go and find work wá fún mi níṣẹ́ bóyá o ti gbàgbé pé ẹnu iṣẹ́ tèmi lèmi wà yíwọ́ ló ń lo ní orí òpè tó bá dórí tiẹ̀ pé ni olmb tó bá dórí ẹ pé ṣó yẹ kí wọ́n dóyin láìfù tèmi tí màá ṣe kó o bọ̀ ìwọ ló ò níṣẹ́ náà àìníṣẹ́ ló jẹ́ kó wà ń bì ọ̀dẹ̀ mi ò níṣẹ́ go and find work wá wáṣẹ́ fún mi ọ̀dẹ̀ mo wà ní stúdíò mi mo wà nílé iṣẹ́ mi mò ń sọ̀rọ̀ ó ní kí n lọ wáṣẹ́ ọ̀dẹ̀ ó rí pé òpolú ọmọ àparò àwọ̀ àparò tá a gborí ebè tá a ga jù yín lọ rèé lẹ́sẹ̀ ń wò wá lọ́ọ̀kọ́ ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ àparò tá a tẹ̀ mọ́lẹ̀ ẹ̀yin lẹ̀ ń wò wá yìí tí bá ṣe pé o gọ̀ idiot so àwọn nǹkan kan wà tó jẹ́ sí pé ńgbà tó di èèyàn tá a pè lé èèyàn tá a wò wípé èèyàn rẹ o tó wá ń sọ wípé odidi ìmáàmù tí ń bú ọba àlú ẹ̀ mọ́ mọ́sálásí ibẹ̀ lè kírun lẹ́yìn ẹ̀ wàláì gbogbo ẹnu ni mo fi sọ wàláì mọ́sálásí yẹn yóò tún kún yàtọ̀ lẹ́yìn mọ́sálásí ọjà àgbò yẹn mọ́sálásí Ògbómọ̀ṣọ́ yóò tún kún yàtọ̀ lónìí ìyẹn lè fi máa mọ̀ wípé àkọ́kọ́ ẹni yìí sọ ohun tó wà nínú tírà ni ó ń sọ ọ̀rọ̀ tó wà nínú tírà kì í ṣe pé ó sọ̀rọ̀ orí kì í ṣe pé ó gbé tírà sábẹ́ tébù ó wá ní tírà wà lórí ó wá wà lábẹ́ tébù àbí kéèyàn máa ní ìmọ̀ yín ò tó ni tí ìmọ̀ yín bá tó ni irú ara gbé máìkì wèrè a máa tọrọ wọn ara wọn gbẹ́nu wèrè sọ́hún ẹ̀yìn wèrè rádaràdà ọ̀dẹ̀ ó rí bó o ponú àwọn àparò tá a ga jù yìí lọ rèé ẹ máa wò wá àtayámọ̀lìkìyámọ̀tì ni ṣẹ́gbọ́ ẹ máa wò wá àtayámọ̀lìkìyámọ̀tì ni torí àwọn àparò tá a ti gorí ebè rí so bẹ́ẹ̀ ṣe ń pè wá ní don't read comment please okay sir so leave their comment box okay sir ṣe rí Imam Ògbómọ̀ṣọ́ wọ́n gbé àdíìsì jáde pé àdíìsì tó sọ yìí ìtawà afẹ́kẹ́ yìí ó sọ ni wípé àdíìsì yóò kò sọ èyí o àdíìsì yóò kò lẹ́sẹ̀ ńlẹ̀ sọ́nà ọ̀hún ṣé kò yàtọ̀ sí ti yín ẹnìkan ẹ̀yà Al-Kùránì nígbà tí àyà Al-Kùránì sọ fún wa pé Ànábì Nuhu lo 950 years ẹ wá ń twist brain àbí ó dá ẹjẹ́ àjọsọ nígbà tẹ́ bá sọ pé òǹkà tí wọ́n fi ń ka ọjọ́ láyé àtijọ́ ẹ máa gbọ́ òǹkà tí wọ́n fi ń ka ọjọ́ láyé àtijọ́ tẹ́ ẹ bá ní ó yàtọ̀ sí ti ìsìnyí ààwẹ̀ Ramadan wa náà kò yẹ ká máa gbà ń tààtì àbí nígbà tó jẹ́ àti àtijọ́ náà ni wọ́n tààtì kọ́ àbí ṣe ìsìn ni wọ́n kọ́ ni. ṣé ìsìn ni wọ́n kọ́ ìsìn kọ́ ni wọ́n kọ́ àyá Al-Kùránì ìsìn kọ́ ni wọ́n kọ́ àbí ṣé bọ́n ti kọ́ yẹn náà ti pẹ́ wọ́n
ti kọ yẹn náà ti pẹ́ náà kí ló wá dé tẹ́ ẹ̀ wá sọ pé ókè o ní ìsinyìí o ayé àlùkò yẹn á ní o tí wọ́n sọ pé ká máa gbàwẹ̀ 30 o amájà àgbà 30 mọ́ o mẹ́ta péré ló yẹ ká gbà torí pé òǹkà ayé àtijọ́ yàtọ̀ sí sísìn àmọ́ tó bá jẹ́ ordinary person ló sọ owó ọ̀rọ̀ yẹn tó bá jẹ́ Imam àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ ló sọ pé 950 kọ́ o 95 ni ẹ sọ pé wọn ò ní mímọ̀ àmọ́ tó bá jọ́dọ̀ tí onímọ̀ ní ẹ máa wá lọ twist brain ẹ máa twist brain àwọn èèyàn bàbá wa Òkodoro Yorùbá. gbogbo àwa tí à ń tẹ̀lé òdodo Ọlọ́run ní jó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa NEPA ti ṣe bọ́ ti ṣe àmọ́ inshallah bí kúndúrà ti láì can you imagine so Ọlọ́run jọ kó bá ṣàlàyé gbàdúrà wa kó dúró tì wá a kò sáré àdírẹ́sì issue yẹn ni inshallah bí kúndúrà ti láì pause I will pause now inshallah we will continue inshallah bí kúndúrà ti láì after Jumat a máa pàdé so gbogbo irú olmb yẹn a máa pàdé kò ní bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa salamu alaikum.